ẹ ti akéde wọ́n tag mi sórí fídíò pastor yìí pọ́kí tó sọ̀rọ̀ kí ló sọ. àwọn ọmọ muslim wá ń kúrò nínú ẹ̀sìn wọn. Now, Muslims are leaving their religion. àwọn christian náà wá ń kúrò nínú ẹ̀sìn christian. Christians are also leaving their religion. kí ló fà á. Why? bẹ́ẹ̀ ṣe ń bà Bible jẹ́ yẹn. As you are spoiling the làwọn Bible, ọmọlẹ́yìn muslim ń kúrò nínú muslim. Muslims are leaving Islam. bẹ́ẹ̀ ṣe ń bà Quran jẹ́ As you yẹn. are spoiling the Quran, làwọn ọmọlẹ́yìn christian ń kúrò nínú christianity. Christians are leaving Christianity. lọ sí London. Go to London. gbogbo ṣọ́ọ̀ṣì ńláńlá tó wà ní All London. those big churches there, ó ti di supermarket. they are now like supermarkets. wọ́n ti convert ẹ̀ sí They're supermarket. converted there. wọn sábà lọ ṣọ́ọ̀ṣì mọ́ People bẹ́ẹ̀. don't really go to church again over ẹ there. lọ sí Iran. Go to Iran. 750,000 mosques ló wà ń bẹ̀. There are 750,000 mosques. there. 50,000 mosques wọn ò ṣiṣẹ́ mọ́. 50,000 mosques are no longer working. ẹ máa ru akáàkiri. You start looking for it. ẹ ti sọnù sí ọwọ́ àwọn babaláwo. You've lost it to herbalists. nísìnyí Now, Cuba in Cuba, ẹ lọ wo àwọn babaláwo wọn ní ìjọ. go and see the herbalists that are there. They are beginning to have a wọ́n congregation. pọ̀ bí omi. And there are many. ẹ lọ sí Brazil. If you go to Brazil, ẹ lọ wo àwọn babaláwo. go and see the àwọn herbalists. òyìnbó. Those traditional ẹ lọ sí worshippers. Argentina. Go to Argentina. ẹ lọ káàkiri. Go all over the world. nígbà tí mo lọ sí London. When I went to London, àwọn babaláwo kan kó ifá fáwọn kan ní London. some herbalists were giving people Ifa in London. ní Nàìjíríà ń bí. In Nigeria here, àwọn babaláwo ti jáde wọ́n ti ní ṣọ́ọ̀ṣì káàkiri. Babalawos are coming out. They are having churches. ẹ̀yin ń ba Bible jẹ́. You are spoiling the Bible. ẹ̀ ń ba Quran You jẹ́. are spoiling the ẹ Quran. fi ń gbé àwọn bàbá wa dìde. And you are using it to uplift our ẹ̀sìn forefathers. tẹ́ ti kọ̀. The religion you've àwọn ẹ̀sìn yẹn abandoned, wá ń dìde sí. they are now springing up again. nítorí pé ìwọ ba Bible jẹ́ for Because 30 You years. spoiled the Bible for over 30 ìwọ náà ń years. ba Quran jẹ́ bí ọdún méjì ń sìn. Also castigated the Quran for 2 years ago. so ẹ wá ń ta ẹ̀sìn Ọlọ́run ẹ̀ ń tà á. You are now selling the religion of so God. èyí tí mo sọ yìí These have said, ẹ̀sìn bàbá wa náà ni. it is still our ẹ forefathers' báyọ̀ kébẹ̀ náà religion. là ń lọ ni. If that's where we are going, ẹ̀sìn àwọn bàbá wa ni o. it is still our forefathers' ṣùgbọ́n religion. ẹ ṣe àǹfààní fún Muslim o. But you are not doing any good for Muslims bẹ́ẹ̀ ṣe ń ba Christian jẹ́. as you are spoiling ẹ Christians. ṣe àǹfààní fún Christian. You are not helping Christians. bẹ́ẹ̀ ṣe ba Muslim The way jẹ́. you are spoiling wo the ẹ Muslims. lọ sí gbogbo mọ́ṣáláṣí. Go to all the mosques. ibi tó bá ti rí èèyàn 100 tó bá kírun lọ́sẹ̀ If yìí. you see 100 people this week, tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ by next week, wọn ò kọjá 70. there will be like 70. wọ́n ti ń reduce. They are reducing. bẹ́ẹ̀ náà ni Christian. Same way for Christians. so mo rọ̀ yín. I'm imploring you. ẹ ń jà fún Ọlọ́run ẹ jà fún You Ọlọ́run are o. fighting for God, but you are not ẹ fighting ń for jà God. fún àpò yín. You are fighting for your pockets. gbogbo ohun tẹ́ ẹ ń bàjẹ́ yẹn. All those things you are owó spoiling. tẹ́ ẹ rí ń bẹ̀. The money you get ẹ from fi ń it, kọ́lé. you are using it to ẹ build fi ń ra houses, mọ́tò. buying ẹ cars, fi ń rán ọmọ lọ sí ilé sending your ìwé. children to school. ẹ lè ń ba iṣẹ́ Ọlọ́run And you are jẹ́. destroying the work of ṣé God. Bible àti Quran ló jẹ́ ohun tá a lè bàjẹ́ ni. Are these books things that we can spoil? rárá ẹlẹ́jà fún You Ọlọ́run. say you are fighting for ó God. lè ní ẹ́. You're a thief. báwo ló ṣe fẹ́ jà fún How Ọlọ́run. can you Ó fight for lè God? ní ẹ́. You're a thief. gbogbo ohun tó sọ yẹn ẹ pààyàn fọ́lọ́run ẹ Killing pààyàn for fọ́lọ́run. God. ó lè ní You are yín. just ń thieves. tẹ́ máa jẹlẹ̀ ń You are wá. looking for what to eat. so mo rọ̀ yín. So I implore ẹ you, má ba ẹ̀sìn jẹ́ fún àwọn ẹlẹ́sìn. let us stop destroying this religion. àwọn babaláwo ti ń lọ sókè o. Babalawos are already ẹ̀ka wọ́n ní speaking ìjọ up. káàkiri báyìí. They are beginning to have a following. so èyí lè sọ pé ẹ̀ ń ba Muslim And you are jẹ́. saying you are spoiling Ẹ ń ba Islam. Christian jẹ́. You are spoiling Christianity. àwọn kan ẹ fi ń gbé wọn And you are dìde. using it to uplift some other sect. àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. A word is enough tó bá dénú àdódìdí. for the wise. ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ But all ohun tó fi religion, ba Bible jẹ́ everything tó we fi did, ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ all those things tó we fi ba did, Quran jẹ́ wàá jíṣẹ́ ẹ̀ tó bá dẹ̀yìn ọ̀la. you are going to give the account. ìjà gbọ́ nǹkan tí pásítọ̀ yẹn sọ pásítọ̀ ẹ má blame àwọn tó ń takora wọn ẹ gbọ́ nǹkan táwọn baba ńlá wa sọ ni wọ́n ní Ifá tí ń gbáyé lọ gbẹ̀rì o mọ́ tírọ́ bá lọ fógún ọdún òótọ́ máa bá lọ́jọ́ kan eléyìí òde wọn aṣogún ọdún mọ́ báyìí irọ́ ti lọ fọ́gọ́rùn ọdún ṣé a máa sọ wípé òótọ́ ò ní sùúrù tó ṣé a máa sọ wípé òótọ́ ò farabalẹ̀ tó ṣé wàá rí àsìkò tá a wà báyìí o òótọ́ ti wá dé kí gbogbo irọ́ tó wà lẹ́ẹ̀kọ́ palẹ̀ mọ́ aeroplane tó ti fò òun lẹ́ ń jọwọ́ sí ṣé rí tí òótọ́ bá máa jẹyọ ọ̀nà kan lòótọ́ máa ń gbà láti jẹyọ òun ni táwọn ẹni yóò bá dìde láti máa takora wọn òótọ́ ò lè fi ẹ̀kọ́ ò lè fi ojú mímu wọn táwọn ọba bẹ́ẹ̀ sí ní takora wọn báwo la wá ṣe máa mọ̀ wípé àwọn pípù ìkòsílẹ̀ pọ̀ láàrin ẹ̀sìn méjèèjì tó mú wá nǹkan táwa fi ń sọ wípé ilẹ̀ baba wa lélẹ́yìí tí wọn tó lè lé wa kúrò ńbẹ̀ ṣàwárí o ẹ lè gbá ẹ̀jẹ̀ yóò bá kúrò nínú ẹ̀jẹ̀ wa ẹ lè gbà á
but a lè gba ìjẹ́ kristẹni àbí ìjẹ́ mùsùlùmí kúrò lẹ́jẹ̀ àwọn tó represent Islam àti Christianity lónìí. ṣe rí àwọn èèyàn àwọn mùsùlùmí àti kristẹni wọn mọ̀ kankan. ìrísí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni wípé mi ò mọ̀ bí mùsùlùmí máa ṣe jí tó máa ní akéde lòun fẹ́ face nígbà tó mọ̀ wípé even ẹlòmíì ò tiẹ̀ mọ̀ àfi bí ṣe ń sọ yìí. èèyàn tó jẹ́ wípé kò ní congregation kò ní èèyàn kan tó ń dà ríboríbo lọ sí bíbáyìí ẹ̀yin tẹ ní ẹ̀mẹ̀wàá tó dẹ̀ jẹ́ wípé tẹ bá sọ fún wọn pé kó ṣe báyìí àwọn ẹ̀ náà máa ṣe bí sùbẹ́rù wọ́n máa lọ ṣe ẹ wá bá irú èèyàn yẹn ẹ wá bá ń sọ̀rọ̀ èèyàn tó ní kọ̀ọ̀kan láti lose ẹ̀yin tó jẹ́ pé nǹkan tẹ́ fi sí line ó pọ̀ jaburata ṣe rí o ẹ ti bẹ̀rẹ̀ sí ní dín o kò ń ṣe kú kò ń ṣàrùn ṣe rí every day làwọn èèyàn máa sọ jí ọ̀rọ̀ tá à ń sọ ni wípé ẹ má jẹ́ kí àwọn ẹlẹ́sìn méjèèjì bà ilẹ̀ wa jẹ́. a sọ fún yín pé kẹ́ wá bọ̀ṣun a sọ fún yín pé kẹ́ wá bọ Ṣàngó ẹ kọ̀ padà sí ilé ìtumọ̀ ilé a ní kẹ́ padà sí ẹ lò làákàyè yín in anything tẹ́ bá gbà. báwo lè ọkọ máa sọ fún yín pé eléyìí o ẹ má bá ẹni ìjà o tó bá ti ṣe nǹkan tó ń mú wa o ẹ pa ìyẹn Ọlọ́run ló wá ń sọ bẹ́ẹ̀ ìyẹn Allah ló ń sọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ sọ pé Allah yẹn ló dá gbogbo wa ẹ wo ẹ̀yin tí a kéde ọpọlọ kágbọn afẹ́fẹ́ ló máa ń gbé wọn lọ. pásítọ̀ ọ̀rọ̀ tẹsán bí ó dáa tó wáyé pé ti sọ̀rọ̀ yìí bí 15 years ago kò bá dáa ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí aṣọ ọ̀bọ̀mọyẹmọ o ọmọ yẹn ti rin naked wọnú market ẹ̀yin tí a kéde ire o.